Àwọn agbébọn pa ọmọ ẹgbẹ́ Labour Party wọ́n tún gé orí ẹ̀ lọ. Àwọn afurasí tẹ́nikẹ́ni kò mọ bí wọ́n ṣe jẹ́ ti dá ẹ̀mí adarí ìpolongo ìbò ẹgbẹ́ òṣèlú Labour Party lágbègbè ìjọba ìbílẹ̀ Izukwato nípínlẹ̀ Abia nínú ìbò ọdún 2023 yìí légbodò lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kẹsàn-án ọdún yìí. Ọ̀gbẹ́ni Zakari Maduka tí ìnagijẹ ń jẹ́ Power Zack, ẹni 70 ọdún 70 tó wá láti ìlú Ezieke Akupa làwọn ẹni ibi ọ̀hún pa níbi tó ti ń ṣe fàájì nílùú Turu níjọba ìbílẹ̀ Izikwato nípínlẹ̀ náà. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún yìí ni agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Abia ASP Marin Chioma Chinaka fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi síta. Ó ní òjijì ni wọ́n ya bo ọ̀gbẹ́ni Maduka nílé ọtí kan tó wà nílùú Amelechi Akupa. Ìpa ìkà ni wọ́n sì pa á. Lẹ́yìn tí wọ́n kọlù ú tí wọ́n yìnbọn fún un tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tún wá bẹ́ orí ẹ̀ lọ. Bí ìròyìn ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe ṣekú pa ọkùnrin olórí ẹgbẹ́ àwọn ọmọ Oturu yìí ṣe kàn wá lára ni ikọ̀ àwọn agbófinró kan ti gbéra pa lọ síbẹ̀. Àmọ́ ó ṣeni láàánú pé òkú Maduka ni wọ́n bá nílẹ̀. Lẹ́yìn tí wọ́n yà á ní fọ́tò tán ni wọ́n palẹ̀ mọ́ àgékù ara yòókù lọ sílé ìgbókùpamọ́sí Marist Mortuary tó wà nílùú Turu. Ìbọn ńlá bíi 10, àdá àtàwọn nǹkan ìjà olóró míì ni wọ́n sọ pé àwọn olubi ẹ̀dá náà kó bò ó nílé ọtí tí wọ́n ti bá a. Lẹ́yìn tí wọ́n yìnbọn fún un tán ni wọ́n bẹ̀rẹ̀ sí wọ́ ọ nílẹ̀ tuuru lọ. Ìgbà tí wọ́n wọ́ ọ dé ìta gbangba tán ni wọ́n bẹ́ orí ẹ̀ wọ́n sì gé orí náà lọ. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.